ẹ̀yin ọmọ Oòduà, ẹ̀yin ọmọ Yorùbá, kí ni àǹfààní àṣírí ta ní tá lè fi ran ara wa? Ohun tí mo ti fi ń jẹun tèmi náà fi ń ṣọlá bọ̀ láti ilẹ̀ mo fẹ́ fún yín láṣìírí rẹ̀ lónìí. Àṣírí owó tí wọn náà fi ní máa tọrọ mọ́ lọ́wọ́ àwọn ẹlẹgbẹ́ ẹ̀. Àṣírí owó tí wọn náà fi jọmọ fáwọn òbí ẹ̀. Báwa yìí náà ṣe ń ṣe tí wọn náà lè máa ṣe tí wàá tún máa ṣe jù bẹ́ẹ̀ lọ. Nǹkan kékeré ni ṣùgbọ́n wọ́n ní tá ò bá ti rẹ́ni bálà ọlẹ̀ ò kí ń yá. Ìwọ tó bá lè ṣe kan tí mo fẹ́ sọ yìí, mi ì sọ pé kó mẹ́sẹ̀jì mi ì dẹ̀ sọ pé kó wá bá mi ì sọ pé kó send owó fún mi. Kọ̀ lọ ṣe kò lè máa gbádùn nílé ayé ẹ̀ lọ. Títí 2025 yìí bá end no tó ò ṣoríire àfi tó bá ṣe lókun. Kí láǹfààní àṣírí? Àwọn èèyàn pọ̀ tí wọ́n láṣìírí lọ́wọ́. Àtìgbà tí mo ti mọ̀ pé nǹkan kékeré òun ló máa ń mú owó wá, àtìgbà yẹn mo ti wò pé àṣàyè yóò lè kí èèyàn tó débẹ̀ ní kó tó ráṣìírí. Mo wá fẹ́ fún yín láṣìírí yẹn lónìí. Èmi ṣe ẹni tó fún mi mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ohun tí mo fi dúpẹ́ yẹn fi yókù lẹ̀. Tẹ́yìn náà bá ṣe tó bá dáa fún yín, mo mọ̀ pé máa rántí mi. Ẹni tí ò bá rántí mi ó kù ó kọ lọ́wọ́n ọba. Kí wá ní àṣírí náà? Tó bá wò kó fẹ́ lówó, tó ṣetán láti lówó láyé, kọ́kọ́ lọ kọ́ṣẹ́. Tó o bá kọ́ṣẹ́, lọ wá nǹkan tí wàá máa ṣe tó jẹ́ pé láti ibẹ̀ lówó yẹn ti máa wá. Kí wá ní nǹkan tí wàá ṣe tí kìíní yẹn máa fi boom? Tó bá ti délé lálẹ́ tó fẹ́ sùn, sùn láì bẹ́ni kankan sọ̀rọ̀. Tó bá jí láàárọ̀ ọjọ́ kejì náà, tó bá ti jí òní tí bẹ́ni kankan sọ̀rọ̀, wàá wá lọ wẹ̀. Tó bá ti wẹ̀, wàá wá wọ aṣọ, wàá wá gba ibiṣẹ́ lọ. Wàá máa ṣe bẹ́ẹ̀ lójoojúmọ́. Wàá máa tẹpá mọ́ṣẹ́. Ó ní lọ máa lọ klọ́ọ̀bù mọ́, wèrè ni ẹ́. Àṣírí kankan ò tí lọ tẹpá mọ́ṣẹ́. Hustle wẹ̀wẹ̀ kò sáṣírí owó ó máa bà tiẹ̀ jẹ́. Ó ẹ̀fẹ́ kì í sọ pé kó lọ gún àtàrí àti kinní kan. Ìyá máa jẹ. Tẹpá mọ́ṣẹ́ àtẹ́lẹwọ́ ẹni kò kí ń tán ní jẹ́ ọ̀dẹ̀.